Hello, hello, hello. Hmm. Ẹ̀yin èèyàn mi, good morning, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta ní pẹ̀lú gbogbo ibikíbi tẹ́ wà. Ẹ bá ṣe ń gbóhùn mi, ààbò Ọlọ́run á dájú lórí yín, àánú Ọlọ́run á pé Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé ẹ bá mi tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́gbọ́ gist. Hmm. Wọ́n mà ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí, àwọn obìnrin mẹ́ta yẹn, wọ́n náà wá sáàfin. Wọ́n náà wá sáàfin lánàá. Ìgbà tí kábíyèsí ò sí nílé, wọ́n ní kábíyèsí àṣẹ̀wọ̀n àtọ̀yàwó ẹ̀. Wọ́n náà sáré lọ sí program kan ní UK, bí tó máa dé láàárọ̀ yìí. Wọ́n máa dé bá wọn níbi tó ti ń ṣe program. Wọ́n fẹ́ ṣe program. Náà bá ní, níṣe ni ẹ̀gbọ́n àwọn kábíyèsí, àwọn obìnrin mẹ́ta yẹn, wọ́n á wá sáàfin. Náà bá gbé microphone, wọ́n ní wọ́n ṣe náà ń denounce pé Naomi kò lè ṣe ẹni tó lè ṣe, kò sí ẹni tó lè ṣe Yèyélú àti Queen. Pé kó má dé Queen yẹn ládé, kó má dé Naomi ládé. Pé instead of that, kó fi dé Mariam. Pé Mariam ló yẹ láti jẹ́ Queen ní ààfin. Pé kì í ṣe Naomi. Wọ́n ní ọ̀rọ̀ yìí bí eré ni bí àwàdà. Ló bá sọ pé àbí wọn ò gbọ́ dáadáa. Wọ́n láwọn mẹ́ta yẹn, wọ́n ṣà ní wọn ò fẹ́ Queen Naomi o. Pé Mariam náà nílò, Mariam náà ṣe. Wọ́n ti sọ sí àyẹn, bàbá blind sí àyẹn. Wọ́n sọ pé kí Queen Naomi tó dé adé yẹn. Wọ́n ní there will be a lot of commotion. Pé ṣùgbọ́n kí kábíyèsí má bínú o, kó má fi ṣe bínú, kó ṣàfi sùúrù ṣe. Torí tribulation máa wá kẹ́rà díẹ̀. Kì í ṣe kékeré o. Wọ́n ní tribulation máa wá kẹ́rà díẹ̀ kí kábíyèsí dẹ̀ máa fi ṣe bínú gan. Wọ́n ní ṣùgbọ́n kí kábíyèsí má bínú o, kó má fi ṣe bínú, kó ní sùúrù gan. Sùúrù yẹn ló máa conquer gbogbo wọn. Máa conquer ìṣòro yìí. Ẹ wo from nowhere kí àwọn ẹ̀gbọ́n kábíyèsí kán dìde kúrò nílé ọkọ wọn. Wọ́n wá sí ààfin lánàá yìí. Wọ́n ní kán tó dé, ṣé kábíyèsí ò kúkú sọ fún olúkálùkù òun àti Naomi. Later náà ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ pé kábíyèsí àti Naomi travel lánàá yẹn lọ sí UK. Ṣáná ni àbí ìjẹta, wọ́n ṣáná ti travel. Ó dàbí pé wọ́n máa délé ni. Gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́. Torí program ti kúnlẹ̀ tó fẹ́ ṣe léni. Ló bá ní àwọn ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Ó dàbí pé ara ò ń ṣe òkúta. Bẹ́ẹ̀ ni. Níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé wọn ò fẹ́ Naomi, pé wọ́n denounce ẹ̀. Àwọn obìnrin mẹ́ta yẹn, kíni ló yẹ kán dé ládé yẹn? Mariam ló yẹ kán dé ládé yẹn. Kì í ṣe ẹlòmíì. Báwo náà ṣe máa sọ pé wọ́n like Naomi. Ṣé ẹ mọ̀ pé láàkọ́kọ́ náà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àwọn obìnrin yẹn náà kọ́kọ́ lọ lo kayamata fún, wọ́n lò fún àwọn obìnrin mẹ́ta yẹn. Àti ìyá kábíyèsí o, àti àwọn àlè kábíyèsí, àti àwọn mẹ́ta, obìnrin mẹ́ta, àwọn ẹ̀gbọ́n kábíyèsí mẹ́ta yẹn. Àwọn gangan ni túláàsì tó lé Naomi lọ ní time yẹn. Àwọn ni túláàsì. Ṣé ẹ rí pé wọ́n tún ti padà sí ibi èébì wọn. Ìyẹn àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Wọ́n bẹ̀rẹ̀ o, kábíyèsí ò sí nílé.
Wọ́n nígbà tí wọ́n renounce ẹ̀ pé láyé Queen Naomi kọ́ ló máa jẹ kíní yẹn, um Mariam ló yẹ kán dé adé yẹn fún. Mariam ni adé yẹn yẹ fún. Kíní kan kò bàbá wọ́n ṣáà ní wọ́n like Naomi. Wọ́n ní bí wọ́n sáré lọ pé wọ́n ní báwọn àwọn Gẹ̀ẹ́sì family wọ́n ṣe gbọ́ nìyẹn ní ààfin. Wọ́n ní wọ́n sọ fún àwọn ẹ̀gbọ́n kábíyèsí pé kán panu mọ́, kán gbé ẹnu burúkú dànù. Báwo lẹ ṣe máa rìn kúrò láti ilé ọkọ yín kẹ gbójú gbóyà kẹ wá sọ nǹkan tí gbogbo ayé ti sọ, tí àwọn alálẹ̀ ti sọ. Ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí ní pariwo pé kò lè rí bẹ́ẹ̀. Pé Queen Naomi gangan ni àwọn alálẹ̀ mú. Queen Naomi gangan ni gbogbo Ifẹ̀ mú. Níbo lo ti rí Mariam? Níbo lo ti rí? Ṣé ẹ mọ̀ pé oníjẹkújẹ àwọn alájẹbánu. Bí Mariam ṣe ń ṣe pọnpọn ṣìnṣìn àyàmátà sí wọn lára, oríṣiríṣi oògùn àti ìyá stepmother kábíyèsí, ẹ ríran wò. Wọ́n ní ńṣe náà sọ pé Ògúnjayé pé àwọn Gẹ̀ẹ́sì á sọ pé ẹ̀yin ọmọbìnrin yìí, ẹ má fa wàhálà lẹ́sẹ̀, ẹ má fa èṣù lẹ́sẹ̀. Ẹ ti gbàgbé ibi tó Ògúnjayé wà. Pé àwọn tó Ògúnjayé máa strike down máa pọ̀. Pé àwọn Gẹ̀ẹ́sì ń sọ fún àwọn obìnrin yẹn pé ẹ jẹ́ lọ tètè jáwọ́. Kò sí kábíyèsí ńlẹ̀, wá lọ sọ gbogbo ìsọkúsọ yìí. Ẹ lọ ń gbé microphone, ẹ lọ ń denounce. Ṣé tí kábíyèsí bá wà nílé ṣé ò lè sọ irú eléyìí? Wọ́n ní àwọn Gẹ̀ẹ́sì ló sọ fún àwọn ẹ̀gbọ́n kábíyèsí bẹ́ẹ̀. Wọ́n ní ṣé ó lè sọ irú eléyìí? Pé kí wọ́n máa ṣe nǹkan tí Ògúnjayé máa fi strike wọn. Wọ́n á sọ pé kí Naomi yẹn gangan pé tí Ògúnjayé bá strike wọn, pé tó bá bí ẹnìkan re nínú wọn tó jẹ́ pàápàá jùlọ Naomi. Ó wá sọ wípé tí kábíyèsí bá fẹ́ dára àbí tí Ògúnjayé bá fẹ́ dára, kí Naomi má máa sọ wípé òun fẹ́ lọ máa bẹ̀bẹ̀ o. Òun fẹ́ lọ máa bẹ̀ kábíyèsí pé kó jọ kó dáríjì àwọn èèyàn kan. Pé this time around pé Naomi ò gbọdọ̀ move an inch pé ó fẹ́ lọ máa bẹ́ ẹnìkan máa bẹ̀bẹ̀. Ohun tó máa interfere pé kábíyèsí àánú òun ṣe àwọn eléyìí, ẹ dáríjì wọn àbí ẹ jẹ́ kí kinní kan. Torí òun náà ló máa sáré lọ sí hospital. Wọ́n kúkú ti kìlọ̀ fún Naomi yẹn. Wọ́n ní kó máa gba ẹ̀mí Ọlọ́run láàyè. Reverend Esther ti kìlọ̀ fún. Reverend Esther Ajayi wọ́n ti kìlọ̀ fún Queen Naomi pé kó máa gba ìtọ́ni Ọlọ́run. Kì í ṣe àwọn tọ́lọ́run bá ti so mọ́lẹ̀ kí Naomi sọ wípé òun fẹ́ lọ tú wọn sílẹ̀ pé kó ṣọ́ra. Kó béèrè lọ́wọ́ agbára Ọlọ́run, kó béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ kó tó gbé ìgbésẹ̀. Eléyìí ti pọ̀ jù tó tiẹ̀ ṣe fún Naomi. Wọ́n ní this time around pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n jáde fúlẹ̀ pé wọ́n ní wọ́n hate Naomi, pé wọ́n ò fẹ́ kí Naomi wá máa ṣàkóso ààfin ọba. Ṣé ẹ rí pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí, ìjẹkújẹ, àjẹbánu àti oríṣiríṣi ìwà pálapàla. Mariam tún ti bẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe kàyámátà sí wọn again. Ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yìí plan work ni. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí àánú wọn náà ṣe mí o. Kábíyèsí ń jọba, àwọn náà ń jọba. Wọ́n máa kúrò nílé wọn kẹ̀kẹ̀kẹ̀, wọ́n á múra láì ṣe bẹ́tà. Wọ́n á múra the same ìmúra, the same bàtà, the same aṣọ, the same gèlè, the same gbogbo nǹkan, the same ìlẹ̀kẹ̀, the same chain. Àwọn tí Ògúnjayé máa strike láàfin yẹn, wọ́n máa pọ̀ gan, ó máa ṣe o.
Kọ́yà tètè kọ́rọ̀ ọmọ ọba Ọbaṣọ. Wọ́n tó ọdún Oyògùnjayé ti rí pé iṣẹ́ ọwọ́ àwọn olórí yẹn láàfin ni. Kò dẹ̀ ṣẹ̀yìn Mariam. Ìjẹkújẹ ti fẹ́ pa àwọn ẹ̀gbọ́n kábíyèsí kú. Ìjẹkújẹ tógun ni Mariam fi ń bá wọn lò. Torí àwọn náà mú Mariam wá o. Kò lè kó má yà yín lẹ́nu. Àwọn náà sọ fún Mariam pé àwọn náà lé Naomi kúrò. Tán ní kí Mariam wá rọ́pò. Bẹ̀tí kábíyèsí sọ pé òun ò dáràn mọ́. Gbogbo nǹkan tó ń ṣe. Tó bá jẹ́ pé kábíyèsí jẹ́ ẹnìkan tí Ọlọ́run ti dá, Ọlọ́run tó ti yàn, tó ti gbé yege, tó mọ̀ pé kò sí ohun ìjà olóró tó máa ṣe sí tó máa pa lára. Dúró agbára Ọlọ́run àti agbára Ọlọ́run Naomi tí Naomi ń sìn. Kábíyèsí ti mọ̀. Ó mọ̀ dáadáa, ó yẹ tí kábíyèsí yẹ. Pé tí without Naomi, pé ẹ̀mí òun ò lè dè. Tí Naomi bá ti kúrò ní ayé òun, pé Ọlọ́run máa bínú sí òun. Ẹ̀yin èèyàn mi, nǹkan tá a gbọ́ ta ní ká sáré wá sétí gbọ́ yín ni. Báwọn ẹ̀gbọ́n kábíyèsí, àwọn obìnrin mẹ́ta yẹn, pé wọ́n mean nǹkan kan, but Ọlọ́run ò ní gbà fún wọn. Gbogbo agbára kágbára tó ń ṣe sí wọn lára, tó ń fi sọ̀sọkúsọ jáde, tó ń fi jẹ́ kán hate Naomi. Ọlọ́run ọba ìyanu, ó máa mú gbogbo agbára náà, ó máa fi iná gbà jáde kúrò lára wọn. Á mú gbogbo àsún náà dànù. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí á free torí wọ́n manipulate wọn. Àwọn wọn ò ní gbàgbọ́, wọn ò ní Ọlọ́run. Èṣù náà tó ń sìn, wọn ò sìn ní lótìtọ́ àti wọn ò tiẹ̀ sìn ní kó yanjú. Wọ́n kàn ń ṣe akọ káàkiri. Wọ́n polówó beauty aṣọ. Wọ́n polówó rádaràda. Kán má ṣọ́ra. Wọ́n ṣọ́ra ṣe. Ògùnjayé kó tún gbé wọn mì. Ẹ̀yin Ọlọ́run, ẹ̀yin èèyàn mi nínú Ọlọ́run, mo dúpẹ́. Ẹ bá mi share ọ̀rọ̀ yìí, kẹ bá mi like. Kéde bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Torí ẹ̀ mo ṣe ní kí n gbé lè wá sí gbọ̀ wá. Pé kàyéfì lélẹ̀. Ó dìgbà náà kí kábíyèsí dé. Wọ́n ní àwọn gẹ̀ẹ́sì wá ń sọ fún àwọn ẹ̀gbọ́n kábíyèsí pé ṣé irú eléyìí ẹ lè sọ ní ìṣojú kábíyèsí? Kí ló dé tẹ burú léèyàn tó fi ilé ọkọ yín lẹ̀? Tẹ fẹ́ wá scatter ilé àbúrò yín. Pàápàá jùlọ ààfin. Wọ́n láwọn obìnrin ilé Ifẹ̀ ni. Pé tí wọn náà ń sọ pé táwọn bá bu àwọn ẹ̀gbọ́n kábíyèsí yẹn, pé torí kábíyèsí làwọn ṣe ń wò wọ́n pẹ̀lú ìṣekúṣe. Tó bẹ́ẹ̀ this time around pé Ọlọ́run ti ń jà fún rẹ̀. Àwọn youth jáde lánàá. Àwọn fẹ́ wá scatter ẹni tó máa scatter Naomi láti padà sí ààfin. Àwọn ìyàwó àwọn obìnrin láti ijọ́ àná náà ṣẹ̀ṣẹ̀ dé tán bẹ̀rẹ̀ sí ní announce. Ẹ mọ̀ pé ejò lọ́wọ́ nù. Níbo ni agbára èṣù wà níbi tí Jésù ti ń jọba? Kò sí. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá fètò sí ọ̀rọ̀ yìí, kẹ bá share, kẹ bá like, kẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bọ́ Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen. Bye.